Damola Olatunji ni àwọn èèyàn ti ń drag ní orí social media. Ẹ tún káàbọ̀ sí Alao AKTV ní orí YouTube Alao AKTV. Ká tó tẹ̀síwájú ńkọ́ ẹ bá fún fídíò ní thumbs up like kí lè lọ sínú comment section láti kẹ́ bá contribute sí fídíò yìí kẹ́ dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Alao AKTV. Ní nǹkan bíi ọ̀sán òní oní Yorùbá movie actor Damola Olatunji ló lọ sórí Instagram handle rẹ̀ láti post fídíò òun àti ọmọbìnrin kan tuntun tó sọ wípé òun ti bẹ̀rẹ̀ new chapter ilé ayé òun. Tẹ́ bá gbàgbé wípé ní nǹkan bíi ọdún tó kọjá ó ní awuyewuye nípa ìgbéyàwó Damola Olatunji àti Yorùbá movie actress Olúbùkọ́lá Arugba. Ó ní ó ti fi orí ṣọpọ́n látàrí bí wọ́n ṣe lọ sí orí Instagram láti fi ìwé ìkọraẹni sílẹ̀ sí orí social media. Àwọn fídíò oríṣiríṣi tó bá ń jáde lẹ́yìn ilé ló mú kí àwọn èèyàn máa kọ wípé Damola Olatunji ti ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú ọmọbìnrin míì. Kí ni ẹ̀yin èèyàn wá rí sí fídíò tí Damola Olatunji ti síta níbi tó ti ṣe fídíò òun àti ìyàwó tuntun rẹ̀ lórí Instagram handle rẹ̀? Àwọn kan sọ wípé bóyá wọ́n fi ń ṣe fíìmù ni, àwọn kan sọ pé òótọ́ ni. Ẹ kàn lọ sínú comment section kẹ́ bá dá sí lórí Alao AKTV. Ẹ má gbàgbé wípé a ní kẹ́ bá click lórí subscribe kẹ́ fún fídíò ní thumbs up like. Ẹ má gbàgbé wípé subscribe yẹn ó ṣe kókó fún wa lórí Alao AKTV. Fún ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ ká join giveaway Alao AKTV, màá drop number tẹ́ máa fi ṣe giveaway yìí láti orílẹ̀-èdè US. Náà ti ní kí a fún yín ní àwọn data àti airtime láti ara ìtẹ́ TV. Ìtẹ́ bá ń kára lórí Alao AKTV, má gbàgbé wípé a máa fún yín ní àwọn fídíò oríṣiríṣi lọ́kọ̀ọ̀jọ̀kan lórí àwọn chapter wa tá a máa sọ ń pa àwọn Yorùbá movie actor àti actress nínú Yorùbá movie industry.